ọ̀tún mo ní àlejò pàtàkì ní apá ọ̀tún mi ẹ dákun ẹ máa ń darúkọ yín fáwọn tí wọ́n láǹfààní tí wọ́n ń gbọ́ wá lé. ẹ ṣé olóòtú orúkọ tèmi ni ọmọọba Murtala Ẹlẹ́gbẹ̀mọ̀kẹ́ tí àwọn èèyàn mọ̀ sí Àtọ́ba tẹ́lẹ̀ tí mo jẹ́ ambassador fún SAOTY ARẹwà fans club nílẹ̀ Tógò nígbà yìí. so mo rò pé ẹ ti gbọ́ orúkọ wọn báyìí àwọn alàgbà wa Àtọ́ba tẹ́lẹ̀ Ẹlẹ́gbẹ̀mọ̀kẹ́ òun náà ni ẹ ti gbórúkọ yìí ní apá àlàáfíà mi mo tún ní àlejò wa pàtàkì ní orí ètò yìí bá mi dárúkọ yìí fáwọn tí wọ́n láǹfààní tí wọ́n wà lé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo wa nílé. Orúkọ tèmi ni Yusuf Farouk tí mo jẹ́ chairman fún gbogbo SAOTY ARẹwà ní ìlú Togo. tó alàgbà Farouk Yusuf náà nìyẹn ti gbọ́ yìí ẹ̀yin ni chairman fún SAOTY ARẹwà gbogbo tìlú Togo bí ẹ̀yin ni ambassador fún SAOTY ARẹwà fún ti Togo àbí ti Togo níbí báyìí tó àgbà yín lálejò àrí yín gẹ́gẹ́ bí àlejò lórí ètò yìí ohun tí ó sì jẹ́ kí a rí yín àti ṣàlàyé fáwọn tó ń bẹ nínú ilé wípé àwa náà ti ń gbọ́ fẹ́rẹ́fẹ́rẹ́ àwọn èèyàn sì ti ń pè wá pé wọ́n ní SAOTY ARẹwà tó wọ́n ń bọ̀ láti wá ṣe àjọ̀dún ọdún karùn-ún ṣé lóòótọ́ àbẹ̀rọ ni mo ní ẹni sùúrù wọ́n ní ẹni ọlọ́fà láti gbọ́ pé mọ̀tá àwọn tí wọ́n na ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ tí wọ́n sì sojú abẹ́ǹkó wọ́n kàn wọ́n lára ní orí ètò yìí ẹ̀yin náà sì láǹfààní láti gbóhùn wọn ẹ dákun alàgbà Ẹlẹ́gbẹ̀mọ̀kẹ́ Àtọ́ba tẹ́lẹ̀ ǹjẹ́ lóòótọ́ ni olórin wa ní SAOTY ARẹwà wọ́n ń bọ̀ nílùú Togo àti pé jọ̀wọ́ ni wọ́n ń bọ̀. ẹ ṣé gan olóòtú àkọ́kọ́ náà mo kí Ọlọ́run bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn afẹ́nifẹ́re tí wọ́n ń gbọ́ wa láti ilé gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ kí n máa dóònà pẹ̀lú lóòótọ́ ní Alhaji SAOTY ń bọ̀ gbogbo àwọn tí wọ́n bá wà ń bẹ̀ ní 2019 wọ́n mọ̀ pé èèrà tiwa kì bá wọn èèrà tí ò bá lọ́mọ nú òótọ́ ní Alhaji SAOTY ń bọ̀ ní on the 25 oṣù tá a wà yìí dé tó ti wọlé dé bẹ́ẹ̀ ni Alhaji SAOTY kàn wọ́n lára. yóò kàn wọ́n lára ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù tá a wà yìí on the 25 lè sẹ́ǹkì nù ní Alhaji SAOTY ARẹwà yóò wọ ìlú Togo yìí tó alàgbà Farouk Yusuf àti wá gbọ́ báyìí pé Alhaji SAOTY ARẹwà wọ́n balẹ̀ sílùú Togo ní on the 25 ní níbi sẹ́ǹkì wọ́n wá sílùú Togo yìí wíwá wọn sílùú Togo ṣé wọ́n kàn fẹ́ wá bẹ̀ wá wò ni kí wọ́n sì padà àbí kí ni tí wọ́n torí ẹ̀ fẹ́ wá sílùú Togo gan. Now torí ayẹyẹ ọdún karùn-ún tí a fẹ́ ṣe tí àwọn ọmọ ẹgbẹ́ SAOTY ARẹwà fans club ta fẹ́ ṣe ní Alhaji SAOTY àti bàbá wa àpọ́nlé ànàbì ni wọ́n fi ń bọ̀ ní on the 25 September the 25 September ẹ̀wọ̀n ti SAOTY ní centre communautaire tó kọ́ń. ibẹ̀ ni wọ́n ti forin dá wa láyà láti gbọ́ wá sí lẹ́nu bàbá wa Khatibi àpọ́nlé ànàbì. ó túmọ̀ sí pé ní centre communautaire tó wà ní tó pé ní Ranko ibẹ̀ ni ó ti wáyé. ẹ wá sọ nípa oníwàásí ni pé àpọ́nlé ànábì wọ́n wá ṣe wáàsí fún wa ní ọjọ́ náà. ọ̀dà ẹ wá dákun ìbéèrè tí wọ́n fi kún ìbéèrè mi ni wípé ǹjẹ́ àwa tí a ti ń gbọ́ nípa SAOTY ARẹwà yìí ṣé ká máa tọ́jú owó tá a fi wọlé ńjọ́ yẹn ni àbí ètò kan wà tẹ́ gbé kalẹ̀ tá a lè fi wọlé. bẹ́ẹ̀ ni ètò wà tí a lè fi wọlé à ń ta àkàrà tí ó jẹ́ 4,000 tẹ́ bá ti ra àkàrà 4,000 àpò mẹ́rin tẹ́ bá ti ra àkàrà 4,000 páàsì wà nù àkàrà yẹn ìwọ tó bá ra àkàrà ọwọ́ ẹni tó bá ti ra àkàrà o gbọ́dọ̀ gba páàsì lọ́wọ́ ẹlẹ́kan náà tó bá ti gba páàsì ní ìjọ yẹn tó bá yí pọ̀ owó aṣọ lásán tó gba páàsì ò wọlé o. tó ọ̀rọ̀ tí mo tún wá gbọ́ lẹ́nu wọn èyí tí wọ́n á tún yà lẹ́nu wọ́n ní tó bá ti ní páàsì èyí ò ní pé ẹbí tíkẹ́ẹ̀tì tí yóò wà nínú aṣọ tí ẹ ra yìí wọ́n ní kò ní wọlé. alàgbà Ẹlẹ́gbẹ̀mọ̀kẹ́ kí ló fà á tó jẹ́ pé bẹ́yẹn bá wá tún wá ra aṣọ tí ò rí tíkẹ́ẹ̀tì nínú ẹ̀ kò ní fi wọlé kí ni tó mú tẹ kí ló tó dé tẹ fi ṣe bẹ́ẹ̀. ẹ ṣé olóòtú ṣe rí tí a bá gbé àwọn ètò báyìí kalẹ̀ Ọlọ́run ni àmọ́ ń dá sí lọ́rùn kò sí bí ìrànlọ́wọ́ kan láti bí kankan ẹ sì hàn pé ètò báyìí fún àǹfààní gbogbo aráàlú náà ni a lè mọ ṣiṣẹ́ ní ojú ọdún kan ká mọ̀ṣẹ̀ níjọ́ tàṣẹ̀ mọ́ dáná ara wa dùn díẹ̀díẹ̀ irú ètò tá a gbé kalẹ̀ yìí kò sí ìsinmi táwọn èèyàn fi lè ràn wá lọ́wọ́ ju káwọn náà bá dá sí ní kọ̀ọ̀kan méjì lọ látàrí pé àwọn náà bá wa raṣọ
tó bá ẹlòmíì wá ní tábà ti mọ́ sí jáde báyìí wọ́n gbà sìgá mẹ́lọ̀nù àwọn náà lọ́ra tí wọ́n lọ́ra tí wọ́n bẹ̀ wọ́n nílẹ̀ àrọ́dọ̀ ti wà inú fà lọ́tẹ̀ ìtàwọn sọ pé tábà ti dẹ́pọ̀ àlàbà taṣọ fún ọ agbọ́dọ̀ fún ọ ní rìsíìtì tí ṣe pass gẹ́gẹ́ bí tíkè tó bá wọ sọ́njọ́ náà tó bá ti ní tíkè lọ́wọ́ àbíkè sọ́dọ̀ wà ló ti raṣọ nìyẹn so ìdí nìyẹn kódà tó bá mú tíkè wa lọ́wọ́ tó bá wọ aṣọ míì ó wọlé tó gbé wà tó ti ra tíkè yẹn tàbí tó ti ní tíkè lọ́wọ́ àmọ́ pé o ti ra aṣọ wa nìyẹn ó ṣeé ṣe kí télọ̀ máa ràn àbí kó jẹ́ pé télọ̀ disappoint àbí kó jẹ́ pé àwọn ẹlòmíì wà tó jẹ́ pé àwọn ìfẹ́ wà nkárá àwọn ìfẹ́ wà nkó so tó bá ti wá bá ara nkárá o lè yọ tíkè ibẹ̀ kó wọṣọ tó bá wù ọ́ o lè pàkàrà wá kéré ìgbé bá ìwé wọ aṣọ kíní kan ìyẹn iṣẹ́ sí kíní ṣùgbọ́n tíkè rẹ̀ gan èlò jẹ wá lógún ṣùgbọ́n àfẹ́ ta tíkè kó jẹ́ pé àníyàn gan àǹfààní kan látara rẹ̀ ẹ̀dùgbà inú fà tí a fi síbẹ̀ ní ọ̀tẹ̀ ìbáwọn. tó ẹ̀yin tẹ̀ náà fàdé tẹ̀ ń gbọ́ wọn lé ẹ rí i pé kò sẹ́ni tó gbọ́jà kalẹ̀ tí ò ní fẹ́ tà kò rẹ̀ sẹ́ni tó fẹ́ ṣòwò tí ó sọ pé òun ò ní fẹ́ jèrè lórí òwò tó ń gbé kalẹ̀ èyí náà gbọ́ ohun tí ẹ̀yin àwọn ọmọ ẹgbẹ́ SAOTY Arewa sọ ẹ rí i pé ọ̀rọ̀ tó mú làákà ìdání ni nígbà tí wọ́n bá gbàṣọ kalẹ̀ tí wọ́n náà wá raṣọ tẹ wá rí aṣọ náà báṣọ náà ṣe rí tán tẹ wá gba inú ọjà lọ tẹ náà fẹ́ lọ ra tì í bẹ̀ ṣe rí i pé ó kù díẹ̀ káàtó irú wà yìí ẹ dákun ẹ má jẹ́ kó máa ṣọmọ lọ́wọ́ wa eléyìí kù díẹ̀ káàtó ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ó ṣeé ṣe kẹ́lòmíì ra aṣọ kó sì ra aṣọ lóòótọ́ lọ́dọ̀ àwọn SAOTY Arewa fans club kó sì jẹ́ pé bóyá ọjọ́ yẹn ó lè gbàgbé tìkí ẹ̀ àbí kí tìkí ẹ̀ kó sọnù àbí nǹkan tó kù sí ti ìṣẹ̀lẹ̀ ṣe ẹ rí pé tí rúru ẹni bẹ́ẹ̀ bá dẹnu ẹnu ọ̀nà àbáwọlé yóò fẹ́ di fàǹfà yóò sì máa di pé ohun tó yẹn fi ń kọra ẹ̀ lábùkù nípa mo ṣe àraṣọ bí n bá raṣọ mi ṣáà dín débí ìní kan ìgbà kan àwọn kan nítorí ìdí èyí ni wọ́n ṣe ń sọ èyí tí wọ́n ń sọ yìí ẹ dákun wọn ní ti ké òun gangan ló ṣe kókó láti mú dání wá síbi tá a ti fẹ́ ṣe àjọ̀dún SAOTY Arewa yìí ẹ dákun alàgbà Farouk Yusuf nǹkan tí mo fẹ́ tún wá béèrè lọ́wọ́ yìí ni pé kí ni ààbò tí àwọn èèyàn ò ní àǹfààní láti gbọ́kànlé níjọ́ náà pàápàá jùlọ ẹni tó fẹ́ gbé kẹ̀kẹ́ wá ẹni tó gbé mọ́tò wá báwo ni wọ́n ṣe ṣe ààbò lórí kẹ̀kẹ́ àti mọ́tò tó fi gbé wá yìí. tó ní agbára Ọlọ́run ní ṣàbòbò gbogbo nǹkan tí ẹ̀dá bá ní lọ àmọ́ ní ọjọ́ òun lágbára Ọlọ́run security ìjọ yẹn máa táìtì gan. ìyẹn ni pé security yóò wà nílé koko ìyẹn ni pé kò ní sí pé bóyá wọ́n ń jí kẹ̀kẹ́ nìkan gbé wọ́n ń jí akoto ìyẹn káàsì tá à ń gbé sórí kò ní sí pé wọ́n ń jí gbé torí àwọn èèyàn tún jí ìyẹn náà gbé ní ìsìnkọ́ lọ́hún ṣàánú. tó alàgbà Ẹlẹ́rùmọ̀kẹ́ inú àwọn ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni pé àwọn èèyàn mọ̀ ń sọ̀rọ̀ yìí àmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ táwa gbé dání wọn ò ní sọ pé Alhaji Eletiọfẹ ẹ sì ròyìn àwọn SAOTY Arewa pé ètò wọn mọ̀ ń dá o àmọ́ ìtawárí yìí ó dùn wá o ó ti ṣẹlẹ̀ sí wa rí tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ ń torí pé ohun tá a bá sọ lórí ètò wọ́n á tẹ̀lé láti wá síbi eré àbí láti wo nǹkan táwọn èèyàn ń ṣe ohun tí mo fẹ́ sọ yìí àwọn èèyàn máa ń fẹ̀sùn kan àwọn tí ẹ bá ti gbé olórin wá báyìí wọ́n ní àwọn yìí gbádùn lóhun tí ẹ bá gbé wá bẹ́ẹ̀ bá sọ fún wa pé aago 12 lẹ́ bẹ̀rẹ̀ ó lè jẹ́ aago 4 lẹ́ tó bẹ̀rẹ̀ ó sì wà nú àwọn ọlọ́mọge tí àwọn yìí fẹ́ kí wọ́n pẹ́ǹta kí wọ́n tó wọlé ó wà nínú àwọn ọmọ tí wọ́n ti mọ̀ kankan láwọn ọmọ kéékèèké tí wọ́n kọ̀ mú dání pé ẹ̀yin náà ti ẹ̀ jáde wá lọ́wọ́ ohun tí ń lọ ó sì wà nínú àwọn ìyá wa tó jẹ́ àgbàlagbà táwọn náà ìfẹ́ pẹ́ǹta èyí tí wọ́n parí ẹ̀ ní pé àwọn èèyàn míì wà tó jẹ́ pé àdúgbò tí wọ́n ti kó ó jìnà tí wọ́n sì fẹ́ wá wo SAOTY Arewa yìí ẹ dákun wọ́n ní báwo lẹ́ ṣe ṣe tí eléyìí ò fi nídìí pé ẹ máa wá bẹ̀rẹ̀ láago 5 tó bá di aago 6 eléré bá ti kọrin díẹ̀ báyìí ọ̀pọ̀ èèyàn tí wọ́n jáde kúrò nínú ọgbà wọ́n ní báwo lẹ́ ti fẹ́ ṣe tí ò fi ní rí bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí. tó ẹ ṣe olóòtú pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìpalà náà sá láti jẹ́ kí ètò ìtètè bẹ̀rẹ̀ ní ọdún yìí a sì wá rọ àwọn èèyàn wa láti ilé náà ibi káwọn ọmọ tètè dé torí ètò lọ ní 2019 tá a ṣe lọ ó wọlé díẹ̀ táwọn náà sì mọ̀ pé kíní àtọwọ́ wa ló ti wá nítorí fa ni pé bàálù Alhaji SAOTY ó fẹ́ rí bákan díẹ̀ àwọn adóòdò pé kódà kan pẹ́ dé ó sàn ju káwọn èèyàn mọ̀ retí wọn kọ́ mọ́ wà lọ kódà wọn bá ti wá mọ́ ṣùgbọ́n wọn ní kódà gbogbo ọ̀nà tó bá gbà wọ́n gbọ́dọ̀ dé lu yìí kọ́ wọ́n bá di pé irọ́ ọjọ́ ní ìdáni kọ́ sọ pa irọ́ tó máa ń panu wọn ní SAOTY bọ̀ kò sì ní wá mọ́ so eléyìí ló fà ní ètò lọ eléyìí pẹ̀lú ògo Ọlọ́run tí àwọn èèyàn bá ti wà pẹ̀lú wa nínú ọ́ọ̀lù aago 10 alẹ́ bẹ̀rẹ̀ tó gbogbo ètò ẹ̀ láti ṣe kalẹ̀ ibi aago 10 bá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tó
pẹ̀lú ògo Ọlọ́run gbàtọ́ àfi dago 3 sago 4 Alhaji Saoty gbọ́dọ̀ gba máìkì kábẹ̀rẹ̀ torí afẹ́ ká gbádùn ara wa ní ọ̀tẹ̀ yìí ká gbádùn ara pẹ̀lú dáadáa ni gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tọ́nà àwọn ọ̀rá yìí jóná tó lọ lọ́dún yìí o pẹ̀lú ògo Ọlọ́run lẹ́yìn ọkọ̀ kan báyìí lámọ̀pọ̀ tó àwọn ọjọ́. ẹ ti gbọ́ ìtẹ̀ náfààní tí ẹ̀ ń gbọ́ wá lé wọ́n ní tọ̀tẹ̀ yìí wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní ó wà lọ́dọ̀ tẹ̀yìn tẹ̀ náfààní tẹ̀ ń gbọ́ mi àtẹ̀yìn tẹ̀ ń wò mí gẹ́gẹ́ pàápàá pé ẹ̀yin náà tètè dé wọ́n ní tó bá jẹ́ pé gbogbo àwa tá a pè lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà lọ́rẹ̀ẹ́ lójúlùmọ̀ tí ẹ tètè dé kódà tínú ọgbà bá ti kún láago 10 wọ́n ní ètò ń bẹ̀rẹ̀ nìyẹn o yóò ní pé ó wà lọ́wọ́ tiwa náà ẹlòmíà máa wá tiẹ̀ retí pé yóò máa pe àwọn èèyàn ẹni tó fẹ́ pè gan ò tí ì dénú ọgbà yóò máa pè tó báwo ni tó ti bẹ̀rẹ̀ èmi náà ò tí ì dénú ọgbà eléyìí ó kù díẹ̀ káàtó kíní kan ni mo wá fẹ́ bèèrè lọ́wọ́ alàgbà Farouk tí wọ́n jẹ́ alága Saoty Arewa nílùú Togo bí ni wípé Yorùbá ní tí èèyàn bá fẹ́ mọ̀bọ̀ ó yẹ kéèyàn ṣe bí ọ̀pọ̀ ni Yorùbá ló pa lóòrùn báwọn ẹ wá dákun kí ni ètò tẹ́yìn náà gbé kalẹ̀ tó lè ṣalápá ń tètè tí ó fi tètè jẹ́ kí àwọn èèyàn wá sínú ọgbà torí pé láyé tá à ń lò yìí bá a bá tọ́ra wa níwọ̀nba àìlè jàǹfààní ara wa kí ni ètò tẹ́ ẹ rí pé ẹ gbé kalẹ̀ tí yóò mú àwọn èèyàn pé ẹ jẹ́ kémi jẹ́ ní àkọ́kọ́ tí mo fẹ́ wọnú ọgbà yìí látàrí nǹkan báyìí tí mo ti gbọ́. ní ipa ètò tí ẹ bẹ́ẹ̀ lọ mi ní ìjọ yẹn ẹ máa pàdé àwọn olórin wa nílùú Togo àwọn bíi jẹ́nsókè àti aláwàdà wa tí a mọ̀ sí afásọ́gà láti Nàìjíríà ẹ máa pàdé oníkìlọ̀ ní ìjọ yẹn MC wa tí ẹ̀yin gangan bá dé sí ojú òtò ní ìjọ yẹn gangan ẹ mọ̀ jókòó tó di pé Alhaji Saoty ó gba máìkì. tó ohun tí ẹ fi ń yé wa ni pé àwọn tó bá tètè dé kì í ṣe pé wọ́n dé wọ́n kàn jókòó lásán àwọn oríṣiríṣi ètò ti wà lẹ̀ irú ìyànda jẹun sókè yóò ti máa forin dá wọn lára yá lọ irú àfàsọ́gà yóò ti máa dẹ́rìn pàwọn èèyàn lọ́tún lọ́sì MC gan pàápàá tí ò gbẹ́yìn yóò ti máa fi oríṣiríṣi wákà àti oríṣiríṣi ohun tó lè mú ìdùnnú bá àwọn tó wà ń jókòó yóò ti máa fi dá wọn lára yá èyí ni wípé èèyàn ní wábẹ̀ àbó tètè dé kó wá kúrò bẹ̀ sí ọkọ̀ pé ètò yóò tí ì bẹ̀rẹ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ pé Ọlọ́run bù lẹ́bùn lẹ ti kó jọ síbi ètò yìí tó alàgbà Ẹlẹ́rùmọ̀kẹ́ ambassadọ̀ Saoty Arewa ti ìlú Togo tá a wà yìí nínú àwọn nǹkan tí ó wù mí tí mo fẹ́ kẹ́ bá mi dáhùn fún àwọn tí wọ́n náǹfààní tí wọ́n ń gbọ́ wá nílé ni wípé ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá wá síbi eré báyìí tó sì jẹ́ pé ẹlòmíì wà ó lè wá ká má tẹ̀ náǹfààní láti mọrú báwo ló ṣe jẹ́ irú èèyàn wo ni yóò sì máa wo òun náà pé ó tiẹ̀ jẹ́ pé ìṣẹ́jú kan péré òun fẹ́ kí Saoty Arewa kó tiẹ̀ kí òun kó dá ọkọ̀ tó ẹlòmíì sì ní ojú ń tì í torí pé àwọn èèyàn wọ́n fẹ̀sùn kàn wá wọ́n ní bá ẹlòmíì bó bá jó lójú agbo báyìí àwọn tí wọ́n bá mọ̀ nìkan ni wọ́n máa ń sọ fún wọn kí wọ́n pè àmọ́ àwọn tí wọn ò bá mọ̀ kódà báwọn bá tiẹ̀ níwọ̀n bọ̀ wọ́n táwọn fẹ́ ná wọ́n máa ń rí àwọn bẹ́ẹ̀ ni pé àwọn ò ní nǹkan táwọn fẹ́ ná lápò ẹlòmíì ní òun tiẹ̀ ti ṣe dì mí tóun tiẹ̀ fẹ́ ná fẹ́ lérè yìí àmọ́ wọn ò ní wú ọ̀dọ̀ tàwọn ọ̀dọ̀ àwọn alájì àwọn top high class ni wọ́n máa sábà wò wọ́n wá ní báwo lẹ́ẹ̀ṣẹ̀ ṣe tó fi jẹ́ pé àwọn táwọn náà fẹ́ ná dì mí àbáwọn fẹ́ ná sẹ́ mí yóò tẹ̀ dákọ̀ tàwọn táwọn náà fi mọ̀ pé àṣàwọn náà wúlò láwùjọ kí lè ètò tẹ́ ti gbé kalẹ̀ fẹ́lẹ́ yìí alàgbà Ẹlẹ́rùmọ̀kẹ́. tán ẹ ṣe gan ẹ kì í mo ti sọ lẹ́ẹ̀kan wípé gbogbo ohun tí à ń fẹ́ pẹ̀lú ògo Ọlọ́run títí aago 4 kí Alhaji Saoty ti gba máìkì eléyìí máa ń wáyé níbi tí ó bá ti sí ọjọ́ púpọ̀ fún olórin torí kò sí bẹ́ẹ̀ lówó tó náà tó lè náwó iwájú olórin ní wákàtí kan yóò rẹ̀ wọ́n náà ṣùgbọ́n tí a bá ní ká wò ó tí àyè bá wà dáadáa tí àyè bá wà fún wa dáadáa bí ẹni tó ní dìmì náà yóò ráyè ìnà tiẹ̀ ẹni tó ní sànmi lọ yóò ráyè ìnà tiẹ̀ náà ni ṣùgbọ́n àbí tí yóò bá sáyè ni ẹnìkan ó náwó gbàtí wàá ní kó bá náwó tán ọjọ́ ti lọ. ẹ ṣe é sọ pé bẹ́ẹ̀ nìkan bá wà lójú aago tóun ń náwó tí ò tí ì náwó tó àti pé àwọn èèyàn kan tún wà tó yẹ kó tó bá fẹ́ náwó fún lórin ó lè jẹ́ pé owó tó fẹ́ náwó lè má ju fẹ́ mi lọ o
àmọ́ náà tí wọ́n máa ń gbà tí wọ́n fi náwó yìí wọ́n máa fi ń bàsìkò jẹ́ látàrí pé ẹlòmíì ó lè yọ bíi 2,000 ó dé ìṣẹ́jú 5 kó tó fi yọ 2,000 kò sì ní kó wájú olórí sì fẹ́ kí ẹlòmíì a sì fẹ́ ṣerú ẹni bẹ́ẹ̀ náà orú ọgbọ́n òun lẹ gbé kalẹ̀ torí àwọn èèyàn gbogbo ọ̀rọ̀ yìí làwọn èèyàn sọ sí mi létí mo sì ní pé èmi náà ó sọ lórí atẹ́gùn wọ́n ní mọ̀ pé àṣìṣe tiwa ẹ mọ́ bínú o. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ rí kinní kan ní pé àwa gẹ́gẹ́ náà káwọn máa jókòó pé kẹ́nìkan kó lójú àgbo kí ibi tó wá tó a ti ṣètò kalẹ̀ pé kárí pé ẹnìkan máa ń bọ̀ nísìn ẹni tí ó lọ bèrè kọ́ tọ́wọ́ pé kí ló kọ tí a ti ṣètò ẹ̀ kalẹ̀ tí ó máa kọ́ kalẹ̀ pé ẹni yìí báyìí náà fẹ́ jó ẹni báyìí nísìn tó wá ti ń débẹ̀lẹ̀ kan láti sọ sí olórí létí pé Alhaji Saoty alájà kíní báyìí alájì kíní báyìí náà ni ọwọ́ anáwó yìí o àwọn náà ṣe kíni wọ́n lè dakọ̀ tiwọn náà ju gbogbo ẹ̀ lọ tí a bá ti fi àsìkò ṣòfò táwa yìí tètè táwa náà sì tètè bẹ̀rẹ̀ prógámù tiwa pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀ ló jà sí ọ̀rọ̀ lọ́dún inshallah. tó mo rò pé gbogbo tá à ń béèrè lọ́wọ́ ẹgbẹ́ Saoty Arewa fans club òun náà ni wọ́n ń dá wa lóhùn lọ́tún lọ́sì àmọ́ láàrin ìṣẹ́jú kan táwa ní Saoty Arewa ọ̀hún ẹ jẹ́ ká tún gbórin wọn láàrin ìṣẹ́jú kan dákun. mo mọjọ́ orí mi tí n bá dé tóbi polówó tí o tóbi o kì í ṣe pébi bèbí kọ́ ló ń polówó òun náà ó lẹ́bi ìran wọn ló wà bẹ́ẹ̀ ó jò bí ẹ tóbi mo kéré ṣùgbọ́n lọ́rùn tí mo bẹ́ tóbi ọ̀lẹ ni mí. tó lẹ́lẹ̀mí náà ọlọ́run lálágbára òun náà lórí tí Saoty Arewa tí wọ́n kọ́ sí wa létí tèmi àti níta sí láǹfààní tí à ń gbọ́ yìí ẹ̀yin tó ẹ̀ wá lé ó ṣe ṣe kẹ́ náà ní ẹ fẹ́ bá wa dá sí àmọ́ àsìkò sì ń lọ́bọ̀ mi lọ́wọ́ ẹ lè pè wá lórí 92036031 92036031 tàbí 97242626 92 0361 97 24 26 26 97 242626 ẹ lè pè wá tẹ́ bá pè wá bóyá ìbéèrè kan ń bẹ táwọn ò béèrè lọ́wọ́ ọmọ ẹgbẹ́ Saoty Arewa ẹ ní àǹfààní láti béèrè lọ́wọ́ wọn ẹ dákun nípa aṣọ ìgbésẹ̀ wo ṣé aṣọ ti ń bẹ ńlẹ̀ àbí kò tí ì ṣaṣọ ìgbà wo gan la fẹ́ bẹ̀rẹ̀ sí máa ra aṣọ torí tó bá dé káṣọ bá ti ń bẹ ńlẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà lórí ètò yìí ó yẹ kẹ́yìn náà ti rí lórí amóhùnmáwòrán ó yẹ ká ti fi wọ̀nyí pé báṣọ òun yìí ṣe rírì yóò àbíkílẹ̀ ni mo wí ó yá ṣaṣọ ti wà lẹ́ àbí ò ti ṣaṣọ. aṣọ ti wà lẹ́ o kódà àwọn jẹ́ aṣọ gan àwọn èèyàn jẹ́ aṣọ gan adẹ̀rọ àwa torí àfẹ́ kí aṣọ náà kò jẹ́ ojú kejì ẹ̀sìn máa tó ń bá lọ́wọ́ káṣọ tó wá di pé ó bá ní tásìkò wọn nípa àwọn òní lọ káṣọ mọ́ ó bá di pé àti pé sábà mú kan tí ó bá tún jọ wá àti pé jẹ́ káṣọ kan iná ní gbogbo wa ó jọ ṣe kíni. láàmú. tó nítorí náà aṣọ náà ti kódà àtúntì bẹ̀ nígbà yìí táwọn ètò kò dé pẹ̀lú ògo Ọlọ́run ọ̀la báyìí yóò sì ti wà lẹ̀ àti ó ti wà lẹ̀. ṣé ewu tó fà á ni pé ó yẹ kébì náà mú aṣọ wá fún yín kẹ́tì sí gbà aṣọ Eletiọfẹ rèé o lẹ́ẹ̀fì mọ̀ pé gbogbo àjọ múra Sport FM àlọ́ ẹ̀ka sọ̀rọ̀ àti lórúkọ ẹgbẹ́ sí pé wá. Jamal látẹ̀bẹ̀ tó ìbéèrè olè bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo Saoty Arewa. tó alàgbà ẹlẹ́rùmọ̀kẹ́ oníbọ̀lá àwọn tilẹ̀ ráṣọra. tí ẹ bá bẹ̀rẹ̀ aṣọ wa ẹ máa rí ní bíkọ̀ bọ́ tí ẹ bá fẹ́ gẹ̀ẹ́tì bẹ̀rẹ̀ bí akẹ́pẹ́ nọ́mbà yìí 92419857. ṣé ẹ ti gbọ́ nọ́mbà náà. 92419857. ẹ pè nọ́mbà náà. wọn náà rè ní dèékàn tó ẹ ṣeun o. àmín tó alàgbà Farouk tí ẹ jẹ́ alága Saoty Arewa fans club inú ìbéèrè tí mo wá fẹ́ tún béèrè náà ni wípé ẹ dákun a rí pé irú ọjọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò míì tí wọ́n fẹ́ wá tẹni kó máa dé láago 10 ṣe é sóúnjẹ kalẹ̀ ni àbẹ̀ ẹgbọ́n oúnjẹ sínú ọgbà àbí ká ti jẹun ká tó wá. ètò oúnjẹ àdìsí tó oúnjẹ kalẹ̀ gbogbo ẹni tí ó bá ti wá láti tẹ bá ń tẹ́lẹ̀ dèdè take away ti wà lẹ̀ fún everybody. wípé a jẹun náà gbà a sì mú náà gbà eléyìí mọ̀ dà pọ̀ ọlọ́run ò ní yọ mí lẹ̀ torí pé èmi náà bẹ́ẹ̀ níjọ́ náà pẹ̀lú ògùn ọlọ́run èrè ètò tá à ń ṣe yìí kò tán bíbá yìí o gbogbo ẹ̀ tẹ́ fẹ́ béèrè àǹfààní àti níbi ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì láti kò ní orí ètò ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì
lórí ètò yìí láti kó ẹ lè pè wá lórí 92036031 àbí 97242626 irú ìbéèrè tí ẹni tó pè wá látẹ̀bẹ̀ pè wá nísìnyí inú mi dùn sí ìbéèrè gidi ni wọ́n béèrè yìí ìbéèrè ń bẹ lọ́dọ̀ tí yín táwọn ò lè rántí láti béèrè àmọ́ irú tí wọ́n béèrè láti lé nìsín inú mi dùn wọ́n níbo ni àwọn ti lè ráṣọ rà wọ́n sọ nọ́mbà tí ẹ sì lè pè tí wọ́n fi ṣe rìsáàfù fún yín òun náà ti fún yín yẹn tí ẹ fi rí aṣọ rà alàgbà Ẹlẹ́rùmọ̀kẹ́ kó ló ti pé ọjọ́ náà ó dé kí ni ohun tí ẹ fẹ́ sọ fáwọn èèyàn wa tí yóò jẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún wọn ìjọ wo lẹ pè ná. 25 ní ọjọ́ náà sọ́dọ̀ tó gbẹ̀yìn oṣù yìí. sọ́dọ̀ tó gbẹ̀yìn oṣù yìí 25 ní sọ́dọ̀ tó gbẹ̀yìn oṣù yìí kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn èèyàn lé. ìmọ̀ràn ta nínú ni pé kí a túnbọ̀ máa tẹ̀síwájú nínú ìran wa lọ́wọ́ torí tá a bá gbé tó ìbáyìí kalẹ̀ kì í ṣe fún àǹfààní tiwa nìkan bí kì í ṣe pé fún ìlú náà ni ìlú táwa yìí lóòótọ́ wa lè jẹ́ àlejò ńbẹ̀ ṣùgbọ́n kí àwọn náà máa ní ẹjọ́ tí àwọn òṣèkì náà fi dúró nínú. mo rẹ̀ tún ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì tá a sọ lẹ́ẹ̀kan nígbà tó sọ̀rọ̀ yẹ pé ẹlòmíì lè pẹ̀ bẹ́ẹ̀ sí dé àbí kẹ́lómi sọnù aláwọn tó jẹ́ pé tó má ti ra aṣọ tán lọ́dọ̀ wálẹ̀ kan náà wọ́n yọ tíkẹ́ẹ̀tì yẹn adóńgbò kọ wọn àti nọ́mbà wọn kalẹ̀ tó jẹ́ pé bí wọ́n kọ́ ọ̀la ní ẹgbà tíkẹ́ẹ̀tì tí wọ́n á fún wọn lẹ́ẹ̀kan náà ìwọ́n tó bá ti ra aṣọ pa ò lè sọ tíkẹ́ẹ̀tì inú kó wọ́n bá di nǹkan míì ẹ̀ lè sọ fún wa àánú àwọn tó ṣe bẹ́ẹ̀ káàdì kọ̀ọ̀kan wọn síbẹ̀ àti nọ́mbà wọn ibi eléyìí ti fi tíkẹ́ẹ̀tì pamọ́ sọ́dọ̀ wa tó bá kú ọ̀la o lè pè wá tó wá gba tíkẹ́ẹ̀tì. àbí tó bá ṣe dẹnu ẹnu àbáwọlé gan padà tíkẹ́ẹ̀tì mi bọ́ lọ́wọ́ yẹ wò wọ́n á sì wò wọ́n á rorúkọ wọ́n á rí tíkẹ́ẹ̀tì. àti nọ́mbà rẹ̀ á sì fi tíkẹ́ẹ̀tì lé lọ́wọ́. kò tiẹ̀ sí jà náà yòó mọ́ àgbọ́yé tẹ̀ mú wá inú mi sì dùn. alàgbà Farouk Yusuf ti jẹ́ alága ẹ dákun ẹ bá mi dágbére fáwọn èèyàn ní kẹ́ bá mi kí àwọn èèyàn ní. kí gbogbo wa nílé pé àwa ni ẹ̀yà mẹ́rin àwọn ẹ̀yin náà mo bá so tó bá di next week lágbára Ọlọ́run ẹ máa rí aṣọ lọ́dọ̀ ambassador Eletiọfẹ tí wọ́n dẹ̀ fi aṣọ yẹn. àwọn náà mú tiwọn lọ́wọ́. àwọn náà mú tiwọn lọ́wọ́. tó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀hún èmi náà sì ṣe bí wọ́n ti ṣètò ńjọ́ Jímọ̀ tí ń bọ̀ kódà ní ìfi aṣọ òun ìfi kọ́ pa ni lẹ́yìn náà ó sì rí pé wọ́n fi rí pé àwọn ẹgbẹ́ Saoty Arẹwà wọn yìí sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ ẹ fi mọ̀ pé kìíní yìí ó ti dòun náà nù bó ṣe rí náà pẹ̀lú ògo Ọlọ́run ńjọ́ mẹ́jọ á ní àǹfààní láti pàdé pẹ̀lú ògo Ọlọ́run kó tó wá dijọ́ ètò ìyẹn on the 25 yẹn gangan á ní àǹfààní láti tún gba ọmọ ẹgbẹ́ Saoty Arẹwà lórí ètò yìí kódà gan ó ṣeé ṣe kẹ́ gbóhùn Alhaji Saoty Arẹwà ní orí ètò yìí bóyá kó tó dijọ́ yẹn ni o bóyá tó ti gbọ́ wọn lálejò ni o gbogbo ètò yẹn láti pa kalẹ̀ tó jẹ́ pé ẹ̀yin tẹ́ wálé ẹ̀yin náà mọ̀ béèrè lọ́wọ́ Alhaji Saoty Arẹwà direct pẹ̀lú ògo Ọlọ́run ọba ambassador lásìkò àkùrẹ́ ní sọfẹ̀lẹ̀ mi jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run jẹ́ jùmọ̀ máa pàdé tí ó wà jáfọ́ ní tẹkínísà tó gbèsè kẹsàn-án sílẹ̀ ó dìgbà ire o.